ara mi ò balẹ̀ ò gé tara mi òbò mi ń dìde ní mẹ́sàn-án mẹ́wàá mi ò mọ bí mo ṣe fẹ́ ṣe àǹtí Ṣeun mo wá lọ bá ọmọkùnrin tó di ọkọ mi lọ́jọ́ tèmi mo wá lọ bá ọ́fíìsì tó wà mo wá ní kó jọ̀ tó lọ pé mo fẹ́ lọ sí ibi ṣẹ́ni ọ́fíìsì wa yẹn warehouse ni but a ní ọ́fíìsì bẹ́ẹ̀ bí warehouse ni a ní ọ́fíìsì bẹ́ẹ̀ so mo wá lọ bá ló wá mú ó wá tẹ̀lé mi lọ mo ní mò ń lọ síbi ẹ̀yìn bẹ́ẹ̀ nígbà tá a dé bẹ́ẹ̀ mo bá bẹ̀ mo ní kó jọ̀ kó bá mi sùn mo ní kó jọ̀ torí Ọlọ́run kó bá mi sùn ó jọ̀ kó jọ̀ ló bá ní kó ń bá mi sùn mo ní yẹn jọ bá mi sùn jọ torí Ọlọ́run tó kú rẹ̀ bọ̀ mí lóbò mo fẹ́ dókó jọ. ó ní what do you mean mo ti súnmọ́ mo ti kẹ́ni bọ̀ lẹ́nu mo ti bẹ̀rẹ̀ sí jẹ̀tẹ̀ mo sì àǹdí mú nǹkan ọmọkùnrin yẹn dìde àwọn ó yà lẹ́nu pé bóòlù obìnrin mo ti jọ mo ti skẹ́ẹ̀tì mi tí mo wọ̀ ó dé táìtì mo ti bọ́ bọ́ksà ló wà nídìí mi àbí táìtì táwọn obìnrin máa ń wọ̀ yẹn ló wà nídìí mi ṣọ́ọ̀tù wọ̀n yẹn mo ti mú mo ti sùn lẹ́yìn yẹn ẹ̀yìn àwọn èèyàn sábà wá bẹ̀ àfàwọn tó bá bá kó ẹrù nǹkan ló máa ń wá síbẹ̀ yẹn wọn ò dẹ̀ lè wá síbẹ̀ torí wọ́n sì bízí lọ́wọ́ ló bá ní ṣé nǹkan tó ní kí wọ́n ṣe báyìí nìyẹn mú nìyẹn ló bá ní wọ skẹ́ẹ̀tì ẹ̀ padà mo ní jọ̀ọ́jọ́ ó ní wọ skẹ́ẹ̀tì ẹ̀ padà mo bá wọ skẹ́ẹ̀tì mi padà mo bá wọ aṣọ yẹn padà ló bá fà mí lọ́wọ́ ló bá ní ká máa lọ òkú ẹ̀ tó dìde yẹn ló bá ti bọ̀ ló bá ṣe báyìí mi mọ̀ pé as that young age ọmọkùnrin lè lóko tó bẹ́ẹ̀ yẹn mind you irọ́ ni wá àmọ́ òun graduate ni èmi sì wà ní mo ṣiṣẹ́ tán nd mi ni mo lọ ṣiṣẹ́ ní ọdún complain yẹn abájọ lọ nígbà tí bá ní ká wọlé abájọ lọ padà àṣọ ń sọ mi nígbà tí mo pójú pa fúru pé kò dà mí lò mo bá lọ bá ìkànnì àwọn tó bá kó ẹrù bá lọ pòun náà bá ní kójọ kó wá sí mi lọ síbi ẹ̀yìn yẹn bọ́mọkùnrin yẹn ṣe tẹ̀lé wa lẹ́yìn yẹn ó bá ní níbo where are you going mo ní mo fẹ́ kó sí ẹ̀ lọ síbo ó bá lé ọmọkùnrin yẹn padà ó bá ní ṣé o stupid báyìí ṣé kò bá ṣe é báyìí mo ní mi ò understand ara mi mọ́ bó ṣe gbà mí létí nìyẹn ó ní maybe that one will reset your brain bí yòókù ń bẹ nìyẹn ó ní my eyes on you tí n bá rí yẹ pẹ̀lú anybody tẹ̀lé ọwọ́ bíbá yìí I will follow you màá wá disgrace yẹ màá expose yẹ màá disgrace yẹ màá kẹ́ everybody mọ̀ nǹkan tó ń ṣe mi báyìí bí mo ṣe lọ padà nìyẹn àti Ṣeun mo bá lọ bá wọnú tọ́lẹ̀tì wa lọ mo tilẹ̀kùn tọ́lẹ̀tì lẹ́yìn mo bá fọwọ́ máa fọwọ́ gbá òbò mi mo fọwọ́ gbọ́ òbò mi mo sá fọwọ́ gbá títí mo fi dà. ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ntórí Àlòtí Show Olúwaṣeun Àkànjí ló kọ mi ìtàn kì í ṣe tàn mi àwọn kọ́ gbogbo àwọn òbí lọ́gbọ́n ẹ jẹ́ káwọn òbí ó súnmọ́ tòsí kan wá gbọ́rọ̀ yìí ká dẹ̀ máa gbàdúrà pé ká bá ẹni rẹ bá lò ẹni rẹ ní ká bá pàdé. arábìnrin sọ pé ọkọ òun tóun fẹ́ ó ní ẹni rẹ ni ó ní tó bá ń sọ pé kéèyàn bẹ́ ẹni rẹ pàdé ó ní ọkọ òun ẹni rẹ ni ó ní àǹtí Ṣeun ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin yẹn lóyún òun kò ní ìdè tí ìyá òun fi òun sí ó ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin yìí lóyún òun nínú ìdè tí ìyá òun fi òun sí ó ní àǹtí Ṣeun láti ọmọ ọdún 9 ni mo ti máa ń wo blue film pẹ̀lú bọ̀dà Peter tó ń tajọ́ ń gbénu compound kan náà teacher ni bọ̀dà Peter àmọ́ school wa kọ́ náà ti ń teach mọ́mí mi ń ta ọjà wọ́n ní ṣọ́ọ̀bù wọ́n máa ń ta àwọn nǹkan frozen food yẹn àwọn nǹkan báyìí ni mọ́mí òun ń ta ìgbà míì àwọn chicken tó bá wà tí ó bá bí ẹ ti pẹ́ akíkọ̀ mọ́mí òun lè fi ṣe pepper soup wọ́n máa ta àwọn èèyàn nínú ọjà yẹn wọ́n like mọ́mí àwọn wọ́n á bá wọn jẹ ìgbà míì òun kò lè mú chicken bí i 2 kilo wọ́n á gé wọ́n á sí ní pepper soup tiwa àwọn èèyàn máa rà lọ́dọ̀ wọn àwọn kò máa cheap ó dẹ̀ máa dùn máa bá wọn jẹ mọ́mí òun wò pé àwọn ò fẹ́ máa mú òun lọ sínú ọjà torí àwọn èèyàn burúkú tó wà nínú ọjà òun ti gbọ́n tóun bá ti skul dé kóun jẹun tóun bá jẹun tán àwọn ọmọ wà nínú kọ́mpáǹdì àwọn èèyàn wà nínú kọ́mpáǹdì kóun máa bá wọn ṣeré tó bá ti wáyá kóun wọnú ilé lọ tóun bá ti fẹ́ sùn kóun sùn ṣùgbọ́n mọ́mí òun àdéǹgbà mi láago 7 oúnjẹ tóun àjẹ wà nílé o kódà oúnjẹ tóun àjẹ ó wà nílé ìgbà mi mọ́mí òun àdé láago 6 ìgbà mi aago 7 mọ́mí òun àdé ọmọ méjì ni mọ́mí òun bí àwọn méjì ni so òun lòun kéré òun ni mọ́mí òun mú lọ́wọ́ ẹ̀gbọ́n òun ló jọkùnrin ó wà lọ́dọ̀ dádì àwọn yá wọn jẹ́ ń ṣe best torí private school lòun lọ ó ní àmọ́ ìgbà tó yá ni tó máa ti ń bọ̀dá ti school ó máa pàdé bọ̀dá yẹn so ó tó wá di pé táwọn bọ̀dá yẹn bá ṣe tán ní school gan ṣẹ̀gbọ́n wọ́n máa dúró dè òun ní school wọn
o máa lọ bá àwọn ìjọba máa bọ̀ ìyá àwọn ló sọ bẹ́ẹ̀ fóun o pé go and meet Bọ̀dá Peter and you people be coming together ó ní bọ́ ṣe díẹ̀ ó ní nígbà tó yá Bọ̀dá Peter wá ọjọ́ kan wá sọ pé kóun wá ohun ọmọ tó ṣe wọ́n ojú wọn pọ́n wọ́n wà nínú ilé first time wọ́n ní pé kóun wá wọ́n ní bó ṣe lọ bá wọn nìyẹn wọ́n wá play ìhòòhò wọ́n ní pé kóun wá wo cartoon ó lóun máa wo cartoon lọ́dọ̀ wọn o ó ní tìgbà yàrá wọn yẹn nígbà bí òun lè wà ń bẹ̀ káwọn máa kọ lesson notes so wọ́n máa wo cartoon lọ́dọ̀ wọn but ijó eléyìí wọn mọ̀ tó ṣẹlẹ̀ bí dáhùn ṣàpè wọn pé kóun wá gbà tó máa débẹ̀ wọ́n ní kóun wá wo cartoon ni gbà tó máa tẹ́ máa bẹ̀rẹ̀ sí máa play cartoon fóun ó wá di pé orí fóònù wọn làwọn ti ń wo cartoon yẹn ìhòòhò ní blue film náà pè ní cartoon fóun nígbà yẹn wọn pé òun ò rí ní I don't like it they are naked ó ní yes but then wọ́n sọ pé ó ní kóun fi hàn òun lójú ayé pé tó bá ti yá òun máa tó fi hàn lójú ayé pé nǹkan tó ń wò lórí fóònù yẹn o tó bá yá jọ́kọ̀jọ́kọ̀ òun máa fi hàn ó ní so every blessed day ló máa ń bẹ̀rẹ̀ lọ Bọ̀dá Peter pé you said you want to show me that thing please can you show me òun ò mọ ohun tó jẹ́ òun mọ̀ pé kò ṣe pé òun mọ̀ pé okó àwọn àwọn kékeré ṣé àwọn ò rí o ó ní but òun ò rí àwọn okó tó bẹ́ẹ̀ yẹn tó ní ó ní kò yé òun ó ní bò mọ̀ pé wọ́n wà ní òwò dédé òun yẹ́ ẹni tí òun róbìnrin náà òun róbòdì òun róbìnrin náà tó wà ń bẹ́ ní òbò tó ṣe ń tìkọ̀ bọ́ ní òbò obìnrin yẹn it will pay now no you should not pay now you see her laughing now you see her enjoying it so ó wá kí ni èso wá gbádùn mọ́ òun láti máa wò tó ń bá lọ sí school báyìí brain òun ibẹ̀ ló máa wà pé òun fẹ́ wá wo cartoon but private school òun lọ o òun fẹ́ wo cartoon yẹn wọ́n sọ táwọn bá ti close in school báyìí òun ti gbé báyìí òun tó bá Bọ̀dá Peter yẹn nínú school wọn ọ̀hún náà ti ń dóde òun wọ́n máa fọ́ mú òun lọ sílé nìyẹn Bọ̀dá Peter yẹn mọ́mí òun mú bí àbúrò àwọn ò tán o ìyá wọn náà wàá gbalé ń bẹ̀ ni o tíṣà ní Bọ̀dá Peter yẹn àwọn náà wọ́n ń ṣàgbàlagbà bẹ́ẹ̀ yẹn náà ó ní àti ṣeun ó ní bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn njọ́ yìí Bọ̀dá sọ pé àwọn máa ṣó òun bí Bọ̀dá ṣe bó ṣe bọ́ sókòtò wọ́n tilẹ̀kùn lẹ́yìn wọ́n kọ̀ bọ̀ wọ́n fún òun kó pé this is it ó ti wá le tó tóbi ó ní wọn ni this is your own ó ní Bọ̀dá yẹn aṣọ bókù náà bọ́ sókòtò òun náà wá bọ̀ wọ́n sọ pé this is my own this is your own like the one that guy did in that video that tó ti kíní yẹ tó ti bọ̀ ó náà sọ pé yẹn so one day I will do it for you it will not pay me ó sọ pé it will not pay you kò ní dùn mí ó ní kò ní dùn ẹ̀ wọ́n ní pé okay ó ní but it's not today don't worry it's not today lásìgbà yẹn bọ̀dá yẹn tó bá ti ń wo ọ̀rọ̀ tó ń wò òun ọmọ ní kò ń bọ́ pàǹtì òun tó ń bá ti bọ̀ ọmọ àbọ̀ ń gbélé ọmọ á mú ọwọ́ ọmọ á fi síbi ojú òbò òun báyìí wọ́n máa fi ọwọ́ yẹn ṣeré lójú òbò òun wọ́n á ní kóun tó bá ti jọ ń wo kíní fídíò yẹn báyìí wọ́n á máa fọwọ́ síbi ojú ara wọn wọ́n máa ṣe báyìí ní tó wá pé díẹ̀ o bọ̀dá yẹn máa ṣe gbàgbé máa ní kóun fọwọ́ mu o máa fọwọ́ mu gbà mí máa fi nǹkan sóhun lọ́wọ́ báyìí tásì pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ tó wà máa fi ọwọ́ ṣe báyìí wà ní do it very well wà do it very well wọ́n máa do it very well tó bá ti fẹ́ dà something is coming outside àwọn tó wá fi hàn nínú fídíò yẹn bí nǹkan ṣe ń come outside yẹn ó ní báwọn ṣe ṣe láti 9 years old báwọn ṣe jọ ṣe nìyẹn gẹ́gẹ́ bí ọmọdé ó jọ mí lójú so every day I will be going there I want him to show me àfi tó bá ní àlejò tí wọ́n á lọ bẹ̀rẹ̀ wọ́n tó bá fẹ́ sílẹ̀kùn wọn wọ́n lè lálejò bí i girlfriend wọ́n wá gba ẹni mi ní lọ bẹ́ẹ̀ ló ṣe continue títí ó di pé wọ́n mọ́wọ́ wọ́n ti bá òun lójú ara a máa dùn it's paining me sorry a máa fòun lẹ̀ ó náà ti ṣeun bí Bọ̀dá yìí ṣe ṣe nìyẹn tó ń fi ṣetán ní primary school tó ń fi wọ GS1 GS2 GS3 gangan gbogbo ìgbà yẹn òun máa fi ṣeré ni ọmọ àníjó náà anybody touch you Bọ̀dá yìí máa protect òun àwọn ìjọba àwọn ilé yẹn mọ́mí wọn ò lọ́kọ mọ́mí wọn ò dẹ̀ gbé boyfriend wà nínú ilé àwọn wọ́n ní bí ọwọ́ ìyá wọn lòun ti kọ òun ò mọ boyfriend mọ́mí òun kankan ìyá àwọn ò sì sùn tárí òun àmọ́ bàtọ́ bẹ́ẹ̀ tó máa lọ sọlúdé o bọ̀kú bọ́mí òun wà ní wàá sunlé òun nìkan máa dá sunlé oní kò ṣẹlẹ̀ ìgbà míì wọ́n lè weekend mi òbítọ́jọ́ grandma àwọn òun ti máa lọ lò ó so má sọ fẹ́ anybody o ṣe bí ó ń dùn mí ẹ̀yìn àwọn òjò ní àwọn wọn tí kì í bọ̀ wọn gbọ́ tó wọn wà ní GS3 gbogbo táìmù tó wà ní GS3 yìí ó ń ju àbí 13 years Bọ̀dá ìwà ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà ní insight ó ní ọjọ́ tí wọ́n ti ó ní nígbà tó ń wà ní kékeré tó wà níbi àbí 10 years old yẹn tí wọ́n máa tọ́ bọ̀ òun lójú ara yẹn jọ wọ́n àti bí wọ́n á dùn òun ó ní wọ́n á ṣe
wọ́n fẹ́ ohun mọ̀kọ́ tó ń fẹ́ mọ́mí pé wá kí ló tó ń rìn bẹ́ẹ̀ yẹn wọ́n sọ pé my this thing is paining me, it's paining you kẹ́ kí ló ṣe é bẹ́ẹ̀ wọ́n ní àwọn òtí ẹ̀ fetí sí gbogbo tó ń sọ lẹ́yìn rẹ̀ pé èsì bìdápítà ni àjọ máa ń fọwọ́ kàn mí níbẹ̀ kí ni kọ́ mọ́mí wò ti ẹ̀ gbọ́ ọkọ̀ sọ pé kí ló sọ lẹ́ẹ̀kan náà nǹkan ni I didn't see anything wọ́n ní okay ṣé ìpò òun ṣeré pàṣà ṣé ìpò èèyàn kan fọwọ́ kàn bẹ́ẹ̀ ṣá ṣé ìpò èèyàn kan fọwọ́ kàn bẹ́ẹ̀ ṣá so ohun tó mi fi sọ yẹn wọ́n ní tó bá sọ pé bìdápítà fọwọ́ kàn wọ́n bẹ́ẹ̀ mọ́mí wọn fẹ́ pa òun so òun wá sọ pé tango pé mọ́mí wò ti ẹ̀ gbọ́ ni bóun ṣe dákẹ́ nìyẹn ó náà ti ṣeun bóyá dákẹ́ mi sọ anything so láti gbà yẹn òun ò sọ anything bó bá ṣe ń fi sí òun lára ó ṣe ń dùn òun tó ṣe ń tọwọ́ bọ̀ òun lára tó yá ọwọ́ wọn ń wọlé freely sí òun lójú ara òun tí insight nǹkan ọmọkùnrin wọn pàtó òun jẹ́ GS3 yẹn bọ̀dá yẹn náà wọ́n ti dàgbà wọ́n ti ṣe kinní so ó yẹ bọ̀dá yẹn ó yẹ kán ti marry gbà yẹn bọ̀ wọ́n ti marry bí wọ́n torí pé tíṣà tí wọ́n ṣe kò sówó lórí ẹ̀ ẹni tí wọ́n fẹ́ náà ti bá wọn jà yẹn tẹ̀sí ọkọ̀ àti ẹ̀jẹ̀ ti lọ lọ́kọ̀ nígbà tí bọ́jà ti pa àwọn tí rẹ̀ dé marry tuntun ọ̀rọ̀ bá tíṣà yẹn òun ò lè sọ nǹkan tó ṣẹlẹ̀ ṣá wọ́n ṣàbọ̀ òun ní wọ́n ṣàbẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ òun lájọṣepọ̀ láti GS3 tó máa ti wọ bẹ́ẹ̀ báyìí bọ̀dá yà mú ní àwọn dùn tó bá ti sún wọn báyìí náà máa dìde àmọ́ nǹkan tí bọ̀dá yẹn ṣe kan bọ̀dá yẹn ò dà sóhun lára rí tẹ́ bá ti ń bóun dájú bá ti pọ́ sí ń dùn mọ́dù wọ́n á mú rọ́bà dáàbòbò wọ́n á ti bọ̀ ní oko wọn wọ́n á bẹ̀rẹ̀ sí gbóhùn tó máa fi dà ó wá di pé kò sí àwọn bẹ̀rẹ̀ sí ní lájọṣepọ̀ bọ̀dá yẹn ni òun ní boyfriend mi ìgbà tó ń dé school bọ̀bọ̀ kan náà tó sì ń school senior prefect àwọn private school òun lọ ó wá sí wọn out òun accept òun á lọ sọ́dọ̀ àwọn bọ̀bọ̀ yìí òun á lọ bẹ̀ ó wá ní ojújọ́ kan bóun ṣe máa ń dún bọ̀bọ̀ yẹn bóyá wọn kìíní kan wá bẹ́ẹ̀ ni pé let's try something wọn náà ti ṣeun bọ̀bọ̀ yìí gbé kámẹ́rà sílẹ̀ òun àtọ̀rẹ́ ẹ̀ méjì òun ọyọ kan àtọ̀rẹ́ bọ̀bọ̀ yẹn méjì àwọn wá di mẹ́ta lórí òun dẹ̀ ń dó wọn lọ àwọn dẹ̀ ṣe fídíò àwọn ṣe fídíò yẹn wọ́n dóhun lọ everything lọ so ojú wa jẹ nǹkan tó mú un lára òun á rò bí ayọ̀ ni ìgbà tó ń dé ilé bọ̀dá yẹn pé ṣé òun ní òun òṣùmọ́ nìkan kan òun ò ní boyfriend nìkan kan òun ò ní kí bọ̀dá yẹn mọ̀ ṣé òun fẹ́ nìkan àwọn méjì ti bá wọn sùn ṣé yẹn máa sọ pé òun fẹ́ fẹ́ wọn òun ò kásẹ́tì òun bí lè pé enjoyment ni òun bí lè pé just one of the boss inú àwọn blue film tó òun wọlé bọ̀dá yẹn obìnrin kan ọkùnrin mẹ́rin ń bá sùn ọkùnrin mẹ́ta ń bá sùn ọkùnrin méjì ń bá sùn obìnrin méjì ń dọ́kùnrin kan àìmọye nígbà tó yá wọ́n tún invite ọmọbìnrin kan náà wá ọmọ school àwọn náà ni àwọn ò kì í sọ̀rọ̀ tẹ́tẹ̀lẹ̀ nítorí senior ló jẹ́ sóhun òun ò mọ̀ rí nígbà tó yá ìbúdó dípò náà wá di pé àwọn máa jẹ́ obìnrin méjì ọkùnrin mẹ́ta obìnrin méjì ọkùnrin mẹ́ta báwọn ṣe ṣe nìyẹn òun ò dẹ̀ ká sí nǹkan kan ó tó wá dìgbà tí ó wá di pé àwọn ṣetán ní secondary school òun ti wá kú mẹ́ ó wá di wípé ní ojúmọ́ kan ṣoṣo tó o bá ti dòkó ara wọn tí ì balẹ̀ tóun bá sí ìdókò àwọn oṣù báyìí ó ní kùkùmbà tó ń sọ yẹn ó ní kùkùmbà lé nínú òbòjú oko lọ ó ní kùkùmbà kékeré báyìí ó ju oko tó tóbi lọ kùkùmbà yẹn ló máa ra ó máa lo kùkùmbà fúnra lára wọn ó ní ìyá àwọn òtórí ẹ̀ fúnra nǹkan tí wọ́n ń dà tẹ́gbọ́n mẹ́mi òun ti kọ́lé àwọn tí kò lọ lé àwọn àti ìbẹ̀lẹ̀ òun ní admission nígbà tó ń wọ school ẹnìkan tó ń fẹ́ bóun ṣe sọ fún yẹn pé káwọn jẹ́ káwọn ṣe èèyàn méjì bóyá wò pé ok onírú eléyìí ni ọ̀bẹ yẹn fún òun lẹ̀ kò dé tì wọ́n mọ́ òun kí ló ń ṣe lè kó tó wá pàdé ẹgbẹ́ ẹrú lè rú wọ́tọ̀ kó tó wá pàdé bọ̀bọ̀ kan bọ́ yẹn báyìí wọ́n á sọ fún pé you can have like let's have fun bring one of your friends let's do it together gbèdú pé ní school yẹn òkìkí òun kàn wípé òun máa ń ṣe 2 sum 3 sum òun máa ń ṣe oníbò ìṣe máa ń ṣe nìyẹn gbàtọ́ yá bó ń ṣe join àwọn group kan nìyẹn àwọn yẹn ní àwọn tó máa ń tán ní wọ́n máa lọ ṣe àwọn tó máa ń bá wọn sùn wọ́n máa ní ó ní sáìtì kan tó máa register sí wọ́n ní òun fẹ́ fi wọ́n ní you no put your number pé nọ́mbà mi ló máa fi sí wọ́n ra síìmù mi àwọn ṣáà fi síbẹ̀ ó wà lórí fóònù o so you chat with them wọ́n máa surprise fún ẹ ó máa lọ bẹ̀ ó máa bára yín sùn ó máa padà wálé àwọn jẹ́ wà ní school àwọn iná ń pè ní OS ó ní tó bá ti di ó máa send nọ́mbà sí wọn ó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó máa sọ pé price báyìí ni máa jọ tó bá láìkẹ́ ń bẹ̀ ó lè ní you dey around máa sọ ojú app yẹn ni nọ́mbà yẹn wà ń bẹ̀ o ọbẹ̀ náà tó máa mú nọ́mbà yẹn tó máa bẹ̀ chat wípé I saw your number on kìnìkan how are you what is your rate o máa sọ fún wọn o máa price ẹ̀ o máa lọ
onígbà mi ní bọ́bọ́ yẹn ṣe wà bẹ́ẹ̀ jọ ẹ̀ òun sùn ó dáadáa jọ yẹn ó ní ọ̀rẹ́ òun yẹn pé sóun lẹ́nìkan bí ọ̀rẹ́ òun kóun pé ó ní ẹ̀yìn kí ló ṣẹlẹ̀ ó pé ọ̀rẹ́ òun ni kò lẹ́nu tó ti fẹ́ sùn ó jẹ́ ti ń dúró ó jẹ́ ti lo nǹkan àní ní ẹ̀yìn jẹ́ kí n ṣe méjì papọ̀ ọ̀rẹ́ òun mọ̀ pé àwọn méjì papọ̀ bí tí wàá wọ̀ yìí kí ló wà ń bẹ̀ tí wàá pé mẹ́ta gan máa ṣe ń papọ̀ ó ní báwọn méjì ṣe ń papọ̀ nìyẹn bó ṣe dípò di ráìmù nìyẹn tó bá ti pè ó bá àwọn méjì ni ó jẹ́ máa ṣe òun papọ̀ tó bá ti pè ó bá àwọn méjì ó jẹ́ máa ṣe òun papọ̀ tó bá ti pè ó máa san owó fóun lọ́tọ̀ọ̀tọ̀ o kì í ṣe pé ìyàwó fóun lówó owó tóun rí bẹ́ẹ̀ yìí pé ìyàwó kò fẹ́ ra fóònù ìyàwó ara fóun kò sí nǹkan tóun fẹ́ tí ìyàwó kì í ṣe fóun o ẹ gbọ́ mi o àmọ́ torí pé ó ti mọ̀ òun lára ìbálòpọ̀ yẹn ti mọ̀ òun lára yẹn kò ṣe kókò nu ayé òun oníbò ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó náà ti ṣeun bí eré alàbọ̀rùn wa ń dẹ̀rù mọ́ òun lọ́wọ́ títí pàtó ń ṣetán lẹ́ndì àyíǹde òun ló ń ṣetán bẹ́ẹ̀ ọdún méjì péré yẹn wọ́n mọ̀ ní skul òun lọ ṣe IT ibi tó ń lọ ṣe IT òun ṣáàdúró pé òun máa ṣiṣẹ́ ibi tó ń lọ ṣe IT yẹn ibẹ̀ ló ń ti pàdé graduate bọ̀bọ̀ yẹn òun náà wàá serve bẹ́ẹ̀ ni àti NYSC ó wàá serve bẹ́ẹ̀ ni so ó rẹ̀ pé wọ́n padà wá fún níṣẹ́ bóyá serve tán padà fún níṣẹ́ ń bẹ̀ ó ṣàwà ń bẹ̀ àti ṣe ní ọjọ́ yìí bóun ṣe wà ń bẹ̀ yẹn náà òun máa ń gbaṣẹ́ o òun ṣe OS òun o nọ́mbà òun wà ń bẹ̀ wọ́n dẹ̀ máa ń pè òun máa ń lọ tó máa ti lọ òun tó máa ti lọ tó máa ṣe ní 1 or 2 things pọ̀lọpọ̀ òun á padà ní bọ̀ òun ò lọ bí tóun máa lọ láì nígbà bí nǹkan tóun máa lọ bẹ̀ mí nǹkan bẹ̀ ló máa sùn mọ́jú lòun máa ti wá sí hòtẹ́ẹ̀lì òun ti máa wá sí ibi iṣẹ́ so òun máa ń ṣe bẹ́ẹ̀ yẹn lọ ó ní bọ̀ ní wíìkì yẹn bẹ́ẹ̀ ni wọ́n ṣépè fóun ní ẹni pọ̀jù pé mú ìjọ kìíní òun ti ẹ̀ mú mọ́ra tí pé òun ti mú rọ́ọ̀bù tóun ti ká sórí àwọn lójú òbò báyà tó bá ń ta àwọn ara òun ní máa ṣe wòlòwòlò ó máa ṣe pé kókò máa rí oko ni ó ní òun ṣàkó òun ṣàdúró ó nígbà tí ọjọ́ kìíní ó ní gbogbo ọ̀sẹ̀ yẹn nígbà tó di jọ Friday yẹn ara àwọn ògbé mọ́ ní warehouse níbẹ̀ bó warehouse bẹ̀ yẹn ó ní àwọn òbí kọ́nà àkọ́tà àwọn òkè ó ní bó ṣe ní bí ó bọ́ yẹn ṣe bó ṣe pé kọ́pà kìíní ó jẹ́ ti di ẹni má pè mí kọ́pà mọ́ pé I'm not a staff okay èdè wa dìdò tó lóhùn ẹ wá mo fẹ́ fi hàn ọkọ wọ̀nyí mo ń ṣe mú lọ sẹ́ńpù lẹ́yìn pàtó ní òun bá ní kó dóhùn òun ti bọ́ skẹ́ẹ̀tì òun bá ní kó dóhùn ṣe ni pé àṣìkò tó wá mú un ṣe ìbàyẹn ni ó yà wọ skẹ́ẹ̀tì òun ó skẹ́ẹ̀tì ẹ̀ níbo ìṣe wọ nìyẹn wọ́n ṣe gbogbo yẹn láìkì òun láti fẹ́ wọn ó ní obìnrin ayé ṣe mú òun lọ bá ọ̀bọ yẹn ó ní bá wọn ṣe pàdé wọ́n yẹn bẹ̀rẹ̀ sí sọ́hun gbà tó máa ṣe gbà táwọn wá tó sọ́hun tó ṣàrí pé òun ò ṣe ń ti gbà tílẹ̀ sùn tó ń fẹ́ máa lọ lólé báyìí ó kàn ní dúró dè mí o mo ní dúró dè mí ń gbọ́bọ́ yẹn ṣe bó ń ṣe dúró dè nìyẹn ó ṣàṣì nǹkan tó fẹ́ ṣe lọ gbé fún wọn àwọn àjọ ń lọ wá ní ọ̀nà àjọ lọ ọ̀nà ibìkan náà ó wá ní ibo lòun lọ wá sọ pé òun lọ sílé wá ní òkè pé kó jẹ́ kí èmi jẹ́ kí òun àtòun káwọn jọ lọ jókòó káwọn sọ̀rọ̀ ó ní báwọn sọ lọ nìyẹn gbà táwọn débi táwọn ti ń sọ̀rọ̀ bó ti ń sọ wá ní pé kí ló ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́sàn ṣó tí mi bá rí ẹbọ bọ́ọ̀ yẹn wà ní kó lọ bá ẹ̀sùn bẹ́ẹ̀ I thought you were pranking me mi mọ̀ pé ó mì nẹ̀ ẹ̀wọ̀ ẹ má bínú mi mọ̀ bó ṣe ń ṣe mí ni nínú wíìkì yìí mo ṣe kíní kan ní ok ṣé o ti wá wà òkè nísìn mi ti wà òkè ṣé máa help mi wá ní ẹ tí bá ti máa help ẹ bó ṣe ń ṣe ṣé ìgbà mi ti fẹ́ help ẹ ẹni wọn sọ pé I can follow you to your house ó ní wá ní pé let's go òun ṣàtẹ̀lé bọ́bọ́ yẹn àwọn gbàbẹ̀ àwọn délé ẹ̀ nígbà táwọn délé ẹ̀ a room serve ló ń gbé ó gbé ó ṣe kínní ó ní ṣóò máa jẹ ó ní ẹ ṣàkọ ó dé farabalẹ̀ ọmọ ìbàdàn máa sún ìbàdàn mọ́jú ni ó lọ wá pé ó ṣe indomie ó dẹ̀ yìí sí ó gbé fóun àwọn jẹ ó lọ wá sọ fóun pé òun ti ẹ̀bẹ̀rù bóyá tóun bá tiẹ̀ mú wálé kóun pa ẹ wò ṣe bẹ́ẹ̀ ṣáà máa domi kẹ́ tó pa mí tell me more about yourself wọ́n ní ṣe ìwé mẹ́rin ká sọ̀rọ̀ ẹ ṣáà ní bó bá ṣe bóun lájọṣepọ̀ nìyẹn ó ní kó má pàrọ̀ fún yáǹtì ṣù òun ti ń do oko tó wọnú òbò òun tó dúró tó kúnú òbò òun bẹ́ẹ̀ yẹn òun ò tí ì rírí bọ́bọ́ ìdú òun débi pé òun wà satisfied bọ́bọ́ yẹn wá sùn ìgbà tó wá sùn tó di ìdájí bọ́bọ́ yẹn wá jí òun ó wá ní kó òun wo bíbáyìí tell me more about yourself mo fẹ́ mọ̀ everything nípa ẹ̀
mo fẹ́ mọ everything má add anything ó ní mi ní kó bọ̀bọ̀ yìí fi àṣẹ sẹ́nu ni láti A to Z mo ṣe download ẹ̀ fún bọ̀bọ̀ yìí nìyẹn bo aago ọmọ ọdún mẹ́sàn-án tóun ti ń ṣe gbogbo everything bó ṣe sọ fún ni wọ́n what kí ló tó sọ fún mọ́mí ǹjẹ́ tó fẹ́ sọ fún mọ́mí o tí bọ̀bọ̀ yẹn kọ tó bá ń ti kàbọ̀ òun nídìí mo fẹ́ sọ ó ní òun jẹ́ ti sọ fún wọn ó ní mọ́mí òun ò gbọ́n nǹkan tó ń sọ ó ní but the next thing gbà tí mọ́mí ni pé ṣé kó ọmọ yìí ojú tó bọ̀ nídìí ó ní ariwo tí mọ́mí òun pa yẹn ẹ̀rù wá bá òun yẹn kó ń sọ so ó máa ń ṣe os báyìí ó máa ń ṣe o òun ò ṣe nítorí owó òun ṣe nítorí ìbálòpọ̀ ọ̀bẹ wa ni ok ṣé wàá fẹ́ mi ó lóun wá wò pé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ let me and you be doing it fífẹ́ yẹn yọkù ń bẹ I know you cannot marry ṣùgbọ́n mo sọ ní ìsìn ṣé wàá fẹ́ mi lóye kẹsọ ó sọ pé mo fẹ́ fẹ́ ẹ ni ṣé wàá fẹ́ mi tí o bá ti máa fẹ́ mi èmi máa fẹ́ ẹ ó lè máa sọ pé let me think about it well you have your time to think about it but ṣé òun ni wọ́n ìbàdàn alẹ́ padà ó ní no problem but tó bá ti di ọ̀la me and you go to your mommy's place ṣé o tó mọ̀ mi jẹ́ kí wọ́n mọ̀ pọ̀jọ́ mi ló wà let me know your mommy so that it will not be like pé mo bọ́ ọmọ ọlọ́mọ sínú ilé o ní okay no problem tó pé yẹn ni ìgbà tó di ìgbà táwọn close lálẹ́ ẹjọ́ kejì tó jẹ́ ìjọ yẹn bẹ́ẹ̀ jọ Friday àbí Saturday ni ó ṣàtẹ̀lé wọn lọ sílé mọ́mí òun rí iye mọ́mí òun ní wípé ọ̀dọ̀ òun ní lágbájá sùn níjẹta wọ́n ní bó ṣe máa ń lọ tí òun wálé wá sùn nìyẹn tó bá ti pa lọ́dọ̀ ọ̀rẹ́ òun kọ lòun lọ sùn mo mọ̀ ní pé wá sense pé os tí òun sọ pé òun ṣe wọ́n ní wọ́n ní pé ok mọ́mí ọ̀dọ̀ òun ló ń sùn nísìn pé ìjọ́jọ́ bá ti ń sùn ọ̀dọ̀ òun mo máa pè é kò ní ọ̀dọ̀ ọ̀rẹ́ kankan tó ń sùn wọ́n ní ó ṣe o ó ṣe gan o inú náà ti bá a sọ̀rọ̀ páyé ti lé ní ìsìn àmọ́ kì í sọ ọmọ burúkú ẹgbẹ́ rẹ̀ kó ti gbóyún ọlọ́run ṣe rí èyí ìyẹ̀bù mi tẹ́ máa ń rí ọmọ yín tẹ́ máa ń rí ẹni tó gbóyún bí ẹni tí ò dáa wípé ọmọ yín tí ò gbóyún òun ló dáa story kan bọ̀ lórí ọ̀rọ̀ yìí ọmọ yín tí ò gbóyún yẹn kí ẹgbẹ́ kó ti lóyún ẹni tí ọmọ tó gbóyún yẹn òun láyé tiẹ̀ ti bàjẹ́ ọmọ yín tí ò gbóyún yẹn òun láyé ẹ̀ dáa ẹ wò sàdánkátà mo pàjọ fún yín bí ọmọ yìí ṣe bí bọ̀bọ̀ yìí ṣe bá wọn sọ pé tó bá ti wá sunlé mọ́mí màá pè yín ó ní bó ṣe lọ nìyẹn ó wá máa sọ ibi mélòó kan ó ní ó máa sọ ibi mélòó kan àwọn jọ lọ lé padà òun á lọ́dọ̀ ọ̀bọ yẹn tó bá ti dàrọ̀ tó ń bá wà níbiṣẹ́ nígbà míì tó máa ṣiṣẹ́ tí kí lẹ́yìn bá ti ń ṣe òun báyìí ó máa wọ bedroom lọ òun á lọ tọ́ọ̀bọ̀ bẹ̀ òun á tọ́ọ̀bọ̀ nọ́mbà àwọn tó wà níbi eos yẹn ibi app yẹn òun withdraw nọ́mbà àwọn kò ń bẹ̀ nọ́mbà yẹn òun kàn dànù òun kàn nọ́mbà yẹn dànù bọ́yìn náà ló kàn ó sọnù láti gbà lọ báwọn ṣe jọ ṣe nìyẹn nígbà tó yá tó ń bá sùn lóru gbà mí tó máa fọkàn bọ́ máa ń pé I am tired I've told you pé it will not be every day it will be one day on one day off one day on one day off one day on one day off ó ní òun náà tí wàá ń love bọ̀bọ̀ yẹn òun tí wàá ń love ẹ̀ gan bọ̀ òun mọ̀ kókò lè fẹ́ òun ò lọ́kọ̀ pé lè fẹ́ òun ó ní wọ́n sọ pé ok ṣùgbọ́n mi táwọn bá jọ ṣùgbọ́n mi báyìí òun á ké lẹ́gbẹ̀ẹ́ please now and you know it's one day on one day off àti ṣeun nígbà tó yá one day on one day off yẹn ó ti mọ́ mi lára nígbà tó yá bọ̀bọ̀ yẹn ó ní kí ó mú mi lọ sí ọ̀dọ̀ èèyàn kan wọ́n ní therapy ni so wọ́n ní ẹni ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n sọ fún wọn ọ̀nà tó máa gbé gbà kó máa fi ọkàn síbi nǹkan tó pọ̀ pé so ọkàn wọn ò ní sí ń bẹ̀ bọ̀bọ̀ yẹn sọ pé I can't allow you to go to school tó bá lọ school yẹn sí àtúntò máa ṣe nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀ until tó máa mọ̀ ìpè lóòótọ́ ó ti wà òkè ó ní wọn ò pé irú ìfẹ́ wo lélẹ̀ ọ ní tí ẹ̀ kó sọ pé do you want to marry me so àwọn òṣòro má rí gan mọ́ àwọn kan dóra àwọn ni nígbà tó yá ó máa lo rọ́bà dáàbòbò àwọn kan dóra àwọn ni ó máa lo rọ́bà dáàbòbò nígbà tó wá jọjọ́ kan pẹ̀lú àdúrà àtàwẹ̀ ni o tọmọkùnrin yìí àdúrà àtàwẹ̀ òun ò tí tọkùnrin ti máa ń jí láàárọ̀ lóru máa gbàdúrà fún yàn rè máa ń ṣe nígbà tó yá lòun bá di pé ó wá ṣe ó wá ń kó lára àwọn jẹ́ẹ̀jẹ̀ díẹ̀ wá di pé gbà mí gan ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ gbà mí gan tọkọ máa fọkàn ní wọ́n pé I'm tired you are tired wọ́n sì di pé ìgbéyàwó àwọn bẹ̀rẹ̀ sí àwọn ò tí fẹ́ra wọn o
wọ́n sọ pé kóun padà sọ́dọ̀ àwọn mọ́mì òun. Ó yà sọ pé no problem tó bá fẹ́ padà, but promise me you will not go back again. Wọ́n ní I will not go back again. Ó lóun wá padà. Ó ní ìgbà tí yẹn tó ń padà torí òun ti love ọ̀gbọ́n yẹn gan-an. So òun tètè rí pé kò lè fẹ́ òun, so òun ò fẹ́ ọkàn òun síbẹ̀, òun á lọ. Oníjọ́ yóò kàn pé òun ni where are you? Bàtí wọ́n yà wọ́n kó wọn bẹ̀ wọ́n ní pé kó máa bọ̀, kó wọn á pàdé òun níbi báyìí. Bàtí wọ́n máa débẹ̀ pé bó ṣe propose òun ni pé will you marry me? Wọ́n ò wẹ̀. Ó ní yes tó ń gba nígbà nínú òun dùn débi pé òun ní òun wá sọ fún ìgbà táwọn àdọ̀dọ̀ lodge lálẹ́jọ́ yẹn. Wọ́n ní ó fẹ́ fẹ́ mi. Ó ní yẹn mo fẹ́ fẹ́ ẹ ni. Ló wá sọ fún un pé jó tóun ti rí òun ní ibẹ̀ yẹn lòun ti fall in love pẹ̀lú òun. Ó ní but òun fẹ́ take time òun láti study òun. Ó ní bùkọ́ tóun á padà rí wípé irú nǹkan tóun wá fi lòun wá ní ọmọkùnrin tóun like yìí tóun nífẹ̀ẹ́ sí. Ó ní dẹ̀ ti pray about it. Wọ́n sọ fún òun pé ìyàwó òun ni ẹ́. So wọ́n wò pé báwo ló ṣe fẹ́ ṣe. So ó ní òun ò lọ sí school mọ́. Ìyá lọ kọ́ṣẹ́. Ìbọn ìlọ ló mú un lọ síbi iṣẹ́ òun kọ́ṣẹ́ òun. Bàtọ́ òun ṣe freedom báyìí àwọn ṣe ìgbéyàwó. Léni báyìí òun lè sọ fún òun pé ayé òun dá nípasẹ̀ ọmọkùnrin tóun fẹ́ yẹn. So ẹ̀yin òbí mọ́mì òun náà padà gbọ́ sọ̀rọ̀ yẹn o tó mọ́mì òun ṣe lábẹ́ òrùlé àwọn lábẹ́ òrùlé yín láyé ọmọ yẹn ti ń rí bó ṣe rí. Ẹ̀yin òbí ẹ máa ń fúnra. Ó dàbọ̀.